Agbọ́ ọ̀gá níbi tó bá ṣe rẹ̀ nínú ayé wa sẹ́. A sì hàn níbi tí òun bá ṣe rẹ̀ lọ. Ẹni máa Ísírẹ́lì lórúkọ Jésù ló agbọ̀pẹ̀. Wọ́n tó pọ̀ nípa tágbára wọ́n ní gbogbo agbára lọ́wọ́. Wọ́n tó ní gbogbo ìyìn lọ́wọ́. Àyàn lógo fún oore ọ̀fẹ́ yìí tó dájú lórí ayé wa. A gbé ọ̀gá fún owó àánú ìwọ Ọlọ́run lórí ayé ẹnìkankan, lórí ilé ẹnìkankan. A gbé ọ̀gá fún bó ti ń ṣe. Wọ́n fọwọ́ ògo ìwọ Olódùmarè. Ẹni máa Ísírẹ́lì lórúkọ Jésù ló agbọ̀pẹ̀. Ẹni máa Ísírẹ́lì ló agbàyìn. Wọ́n tó pọ̀ nípa tágbára àyàn lógo fún iṣẹ́ rẹ̀. Àyàn lógo fún àánú ìwọ Ọlọ́run yìí. A gbé ọ̀gá láṣálẹ́ yìí. Ẹni máa Ísírẹ́lì lórúkọ Jésù ló agbọ̀pẹ̀. Wọ́n tó pọ̀ nípa tágbára ìwọ láti gbogbo ògo lọ́wọ́. Wọ́n tó ní gbogbo ìyìn lọ́wọ́. A gbé ọ̀gá fún ohun tó ń ṣe. Àyàn ọ́. A gbé ọ̀gá fún iṣẹ́ rẹ̀ mímọ́. Ẹni máa Ísírẹ́lì lórúkọ Jésù ló agbọ̀pẹ̀. Lónìí Olúwa ná agbára rẹ̀. Ná agbára rẹ̀ jáde bàbá. Fún wa ní ìṣẹ́gun. Ná agbára rẹ̀ jáde bàbá. Fún wa ní ìṣẹ́gun. Ná agbára rẹ̀ jáde bàbá. Járe ọ ní àṣálẹ́ yìí. Járe ọ ní agbára ìwọ Ọlọ́run. Járe ọ ní ògo ìwọ Olódùmarè. Náwó ìṣẹ́gun rẹ̀ jáde. A ó sì yìn ọ́. A ó sì gbé ọ̀gá. A ó sì yìn ọ́. A ó sì gbé ọ̀gá. A ó sì yìn ọ́. A ó gbé ọ̀gá. Láì lórúkọ Jésù Kristi. Olúwa tó olùgbàlà wa. Àmín. Wọ́n náà jákàá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù fún oore ọ̀fẹ́ ìtarí gbà lọ́wọ́ rẹ̀ sẹ́wọ́. Bẹ́ẹ̀ ká yan Ọlọ́run fún ògo rẹ̀ àtẹwà rẹ̀ lórí ayé wa sẹ́. Pé ìwọ Jésù ṣe o fún iṣẹ́ ìyanu rẹ̀. Ìwọ Jésù ṣe o lórí ilé wa gbogbo. Ìwọ Jésù ṣe o nínú ayé ọmọ gbogbo. Màmá bẹ́ẹ̀ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún oore ọ̀fẹ́ tarí gbà níwájú rẹ̀. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún ọwọ́ àánú agbára ńlá. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún ọwọ́ ògo. Fún ọwọ́ ẹwà rẹ̀ lórí ayé wa sẹ́. Bẹ́ẹ̀ ká yan Ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí. Oore ọ̀fẹ́ tó dájú. Oore ọ̀fẹ́ tó pa wá mọ́ tó kó wa yọ ní ewu gbogbo. Ká gbóhùn wa sókè níwájú Ọlọ́run yìí pé Jésù ṣe o. Ẹni tó pọ̀ nípa tágbára. Wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ kó mọ̀ ṣe. Wọ́n tó ní gbogbo ìyìn lọ́wọ́ ó ṣe o. Ẹ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Kábíyèsí ó ṣe o fún oore ńlá. Ìwọ ẹni máa Ísírẹ́lì ó ṣe. Wọ́n la yìn lógo sẹ́. Wọ́n la gbéga fún iṣẹ́ rẹ̀. Ẹ ká gbóhùn wa sókè síwájú Ọlọ́run yìí. Olúwa mà ṣe o. Ẹni máa Ísírẹ́lì ó ṣe o. Wọ́n tó pọ̀ nípa tágbára ó ṣe. Wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ ó ṣe. Somebody lift your voice and begin to bless him. Ẹ ká gbóhùn rẹ sókè kó yan Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ ká yan Ọlọ́run yìí lógo fún iṣẹ́ rẹ̀. Somebody thank him, exalt him, magnify him right now. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún oore ńlá tó ṣe. Fún oore ńlá tó ṣe. Fún oore ńlá tó ṣe. Fún oore ńlá èyí tó ṣe inú ayé wa. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ó ṣe o. Ọba ńlá tó pọ̀ nípa àti agbára. Ọba tó ní gbogbo agbára lọ́wọ́. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olùgbà ló mà ṣe o. Olùgbà ló mà ṣe o. Bàbá mi ó mà ṣe o. Ẹlẹ́rù ni. Góyà ọ́. Ẹlẹ́rù ni. Bàbá mo mọ̀ pé wá o. Ṣé o bàbá. Bàbá mi o màmá. Ṣé o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ yìí.
orí ọ̀fẹ́ ìgbàlà ọkàn. Thank him for the salvation of your soul. Thank him that he has redeemed your life from every battle. Just thank him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ kó gbé Ọlọ́run yìí ga níṣẹ́. Bẹ́ẹ̀ kó yin Jésù fún orí ọ̀fẹ́ yìí. I want us to thank him. I want us to appreciate him. Bẹ́ẹ̀ ká yin Ọlọ́run yìí lógo fún orí ọ̀fẹ́. Olúwa ṣeun. Ẹni mọ Ísírẹ́lì ó ṣe. Ẹni mọ Ísírẹ́lì mo yìn ọ́. Ẹni mọ Ísírẹ́lì mo gbé ọ̀gá. Just begin to thank him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ ká yin Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ ká gbé Ọlọ́run yìí ga. Bẹ́ẹ̀ kó dúpẹ́ fún àǹfààní ńlá tó rí gbà níwájú Ọlọ́run yìí. Olúwa mà ṣe o. Ọba tí òjò bàjẹ́. Ọba tí òjò dàrú. Ọba tí òjò bọ́ mọ́ ọ lọ́wọ́. Somebody thank him. Let's exalt him. Let's magnify him. Dúpẹ́ orí Ọlọ́run yìí lórí ayé rẹ ni. Dúpẹ́ orí Ọlọ́run lórí ayé ọmọ rẹ níṣẹ́. Bẹ́ẹ̀ kó gbé Ọlọ́run ga yìí. I want us to thank him. I want us to glorify the Lord. Bẹ́ẹ̀ kó yin Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún ọ. Orí ọ̀fẹ́ ìgbàlà ọkàn. Orí ọ̀fẹ́ àṣeyọrí. I want us to begin to bless the Lord. Bẹ́ẹ̀ kó bẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa ṣeun fún orí ọ̀fẹ́ rẹ lórí ayé mi. Olúwa ṣeun fún àánú rẹ lórí ilé mi. Thank him, bless him, glorify him. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún iṣẹ́ ìyanu rẹ lórí ayé rẹ sẹ́. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọwọ́ ògo Ọlọ́run lórí ayé rẹ lórí ayé ọmọ. Bẹ́ẹ̀ ká yin bàbá yìí fún iṣẹ́ rẹ̀ pé Jésù ṣe lórí ayé mi ó mọ̀ ṣe. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí lórí ayé mi ó mọ̀ ṣe. Lórí ilé mi ó mọ̀ ṣe. Lórí ayé ọmọ mi ó mọ̀ ṣe. I want us to begin to thank him and exalt Jesus. Bẹ́ẹ̀ ká gbé ohùn rẹ sókè níwájú Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí fún orin ńlá fún ìpẹ́ lórí ayé rẹ. Fọwọ́ agbára tó fi kàn ọ́. Fọwọ́ ògo tó fi dá ayé rẹ sí. Somebody lift a voice and bless the Lord. Kéèyàn ká kó gbé ohùn rẹ sókè kó yin Ọlọ́run yìí. I want us to thank ọba tí òru tẹ̀ṣẹ́ wa. Èyí tó pa wá mọ́ lọ́wọ́ ewu gbogbo. Èyí tó kó wa yọ lọ́wọ́ ọ̀tá. Let's lift our voice and begin to bless the Lord. Ẹ ká gbé ohùn wa sókè níwájú Ọlọ́run yìí. Jésù ṣe o. Aláàánú mi ó mà ṣe. Ẹni tó ra ayé mi padà ó mà ṣe. Ọba tó gbà mí lọ́wọ́ ègbé. Ẹni tó gbà mí lọ́wọ́ ẹkún. Ọba tó gbà mí lọ́wọ́ àṣetì. Ọba tó gbà mí lọ́wọ́ àmúbọ́. Just lift your voice and begin to bless the Lord. Ẹ ká gbé ohùn wa sókè sí Ọlọ́run yìí. Olúwa ṣeun fún iṣẹ́ agbára rẹ lórí ayé mi. Fún iṣẹ́ ògo lórí ayé mi. Lórí ayé ọmọ, lórí ẹbí. Lift your voice and bless him. Gbé ohùn rẹ sókè kó yìn. Jésù mà ṣe. Alágbára ńlá ó mà ṣe o. Bẹ́ẹ̀ kó gbéga lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ kó gbéga. I want us to lift our voice and bless him for what he has done for you and for what he will do again. Mo fẹ́ ká yin Ọlọ́run yìí fún ohun tó ti ṣe nínú ayé rẹ àti ohun tí ó tún ṣe. I want us to thank him and appreciate him of his love, of his mercy, of his kindness, of his goodness, of his faithfulness towards us. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa ṣeun fún iṣẹ́ agbára rẹ. Olúwa ṣeun fún iṣẹ́ ògo rẹ. Olúwa ṣeun fún iṣẹ́ ẹwà rẹ. Olúwa ṣeun. Olùgbà ló máa ṣe. Ẹni mọ Ísírẹ́lì ó ṣe. Ẹni mọ Ísírẹ́lì mo yìn ọ́. Olùgbàlà mo yìn ọ́ fún iṣẹ́ ògo rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Ìwọ tó pọ̀ nípa àtàgbára. Somebody lift your voice, bless the Lord. Kéèyàn kan kó gbóhùn rẹ̀ sókè kó yin Ọlọ́run. Gbọ́ fún ìrìn àjò ayé rẹ sẹ́. Ọba tí òjò dàrú. Ọba tí òjò bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. Ọba tí ò jẹ́ kí a fẹ́ ẹ̀gàn ṣayé rẹ sẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa mo yìn ọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo gbé ọ ga. Ẹni mọ Ísírẹ́lì mo yìn ọ́. Ẹni mọ Ísírẹ́lì mo gbé ọ ga. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Mo fẹ́ kó yìn. Jésù ṣe. Jésù ṣe. Ọba tí òru tẹ̀ṣẹ́ wá.
ètò pa wá mọ́ lọ́wọ́ ègbé. Somebody thank him. Ètò dá ọkàn rẹ sí. Bẹ́ẹ̀ kò yin Ọlọ́run tọkàntọkàn. I want us to thank him. I want us to bless the Lord. Bẹ́ẹ̀ kò gbé ohùn rẹ sókè kó yìn. Jésù ṣé o. Ẹlẹ́rù ni ògo yẹ ọ́. Ẹlẹ́rù ni Bàbá, mo mọpẹ́ wá o. Ṣé o bàbá, o màmá, ṣé o rè ẹlẹ́rù ni ẹlẹ́rù ni mo dúpẹ́ o. Ó yẹ ọ́, mo fẹ́ kó yan Ọlọ́run sá. Mo dúpẹ́ bàbá mi o. Ògo yẹ ọ́, kábíyèsí ńlá mi. Ó ṣé o bàbá, bàbá, ó màmá, ṣé o ìfẹ́ kò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹlẹ́rù ni ọwọ́ rẹ̀ dà. Jésù ṣé o, Jésù ṣé o, Jésù ṣé o, Ọlọ́run mo yàn ọ́. Jésù ṣé fún àánú ńlá tí mo rí gbàṣẹ́. Dúpẹ́ lọ́wọ́ Jésù, Jésù ṣé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa tagbára. Wọ́n tó jẹ́ kí ayé kò jẹ́ kójú mi rí bí. Wọ́n tó pọ̀ ọkùnrin mi mọ́ lọ́wọ́ ìyà. Somebody lift your voice and appreciate the Lord wherever you are. Bẹ́ẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Jésù ṣé o. Ẹni bá mo rí rẹ̀ kó bá mi gbé Jésù ga.
ẹni bá mo rè rẹ̀ ó bá mi gbé Jésù ga. Ọwọ́ rẹ̀ dà sẹ́. Ọwọ́ rẹ̀ dà sẹ́. Ijó rẹ̀ dà. Ijó rẹ̀ dà. Níwájú Ọlọ́run alààyè ńlá. Mo yọ̀ Jésù mo máa dúpẹ́ o. Mo yọ̀ Jésù ló ṣoore fún mi o. Mo yọ̀ Jésù mo máa dúpẹ́ o. Mo yọ̀ alágbára Jésù ló ṣoore fún ayé mi o. Mo yọ̀ Jésù mo máa dúpẹ́ o. Mo yọ̀ alágbára Jésù ló ṣoore fún ayé mi o. Mo yọ̀ Jésù mo máa dúpẹ́ o. Mo yọ̀ kábíyèsí ńlá Jésù ló ṣoore fún mi o. Kábíyèsí o ṣé o Olódùmarè. Ọba tó pọ̀ nípa àtàgbára ìyanu ńlá. Òbí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ìgbàlà. Oore tó ṣe ni mo fi ń dúpẹ́ sẹ́. Mo yọ̀ Jésù mo máa dúpẹ́ o. Mo yọ̀ Jésù ló ṣoore fún ayé mi o. Mo yọ̀ Jésù mo máa dúpẹ́ o. Mo yọ̀ Jésù ló ṣoore fún mi o. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Dúpẹ́ lọ́wọ́ Jésù ọba tó pọ̀ nípa àtàgbára. Kábíyèsí o ṣé fún iṣẹ́ ìyanu rẹ. Somebody thank him. Thank him. Thank him. Oh, thank him. Exalt him. Lift your voice and begin to appreciate him. Oh, thank him. Thank him. Begin to exalt the Lord. Begin to worship him. Begin to glorify him. Lift your voice and talk to him and appreciate him. Thank you, Lord Jesus. Open your heart to God. Exalt him. Praise him. Praise him. Praise him. Praise him. Exalt him. Magnify the Lord wherever you are. Let the name of Jesus Christ be praised. Let him be praised from the bottom of your heart. Lift your voice in worship to the King. Lift your voice in praise to the Lord. Exalt Jesus for his faithfulness. Bẹ́ẹ̀ka gbé Ọlọ́run ga fún iṣẹ́ rẹ̀ nú ayé wa. Thank him for the journey from January to this moment. Ọba tí ò jẹ́ kó burú, ọba tí ò jẹ́ ó bàjẹ́ fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa ṣe lórí ọ̀rọ̀ ayé mi sẹ́. Lift your voice and appreciate him concerning your children. He's ever faithful God and righteous God. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olúwa ṣeun fún ìrìn àjò ayé mi. Somebody appreciate him for the journey of your life. Dúpẹ́ fún ìrìn àjò ayé rẹ sẹ́. Ọba tí òjò dàrú. Ọba tí òjò rí bí ọ̀tá ṣe fẹ́ kó rí. Ọba tí òjò rí bẹ́ẹ̀. Ọba tí òjò á sọnù. Ọba tí òjò á ṣáko lọ. Bíyàn pé Jésù lólúwa. Kì í ṣe nípa ibi wọn bíyàn síbẹ̀ ni o. Pé you are born in a Christian home. Orí ọ̀fẹ́ ló dájú fún ọ o. Ẹni tó pe Jésù lólúwa àti olùgbàlà. Orí ọ̀fẹ́ ni. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó rí gbà. Àwọn míì kò lè rí pé bẹ́ẹ̀. Orí ọ̀fẹ́ yẹn ò dájú fún wọn. Dúpẹ́ fún orí ọ̀fẹ́ tó dájú fún ọ láti pe Jésù lólúwa rẹ. Thank him. He said no man come to Jesus except the Father himself draw him. No one come to him. Kò sẹ́ni tó wá sọ́dọ̀ Jésù bí kò ṣe pé bàbá ló fọwọ́ fà á. Gbẹ́pẹ́ Ọlọ́run fọ̀ ọ́ lónìí. Gbẹ́pẹ́ Ọlọ́run fọ̀ ọ́. Gbogbo Olúwa mo dúpẹ́ pé o fà mí. Gbẹ́pẹ́ o pè mí. Thank you for the call of God upon your life. Thank you for the call of God upon your family. Thank him for the call of God over your life. Gbẹ́ fún ìpè rẹ̀ lórí ayé rẹ sẹ́. Gbẹ́ fún ìpè Ọlọ́run lórí ayé ọmọ rẹ gbogbo. Can you lift your voice and appreciate him? Gbé ohùn rẹ sókè kó yìn sẹ́. Olúwa ṣe fún ìpè rẹ lórí ayé mi. Somebody lift your voice and bless him.
gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wá ẹ pé orúkọ Jésù. Olúwa dẹ̀jẹ̀ lé mi lórí kí gbogbo àbàwọ́n ayé mi parẹ́. Olúwa dẹ̀jẹ̀, pour your blood on me, O God. Olúwa dẹ̀jẹ̀ lé mi lórí kí gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo kí ẹ̀jẹ̀ rẹ kó parẹ́. Ó ní if I can see the blood, mo fẹ́ kí Ọlọ́run kó rí ẹ̀jẹ̀ rẹ̀ lórí ayé rẹ̀. Tó bá rí ẹ̀jẹ̀ náà fọhùn àánú jáde. Oh, ẹ̀jẹ̀ náà, they say the blood of Jesus Christ, the blood is speak better thing than the blood of Abel. What the blood of Abel speaks is vengeance. Ó ń gbé ẹ̀jẹ̀ Bẹ́lì, ó ń béèrè fún ìgbẹ̀san ni. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù ó fọhùn fún orí ọ̀fẹ́. Speak better thing than the blood of Abel, because the blood of Abel is calling for vengeance. Ó ń béèrè fún ìdájọ́. Gbẹ̀san mi ni ẹ̀jẹ̀ Bẹ́lì sọ. So the blood of Jesus Christ speaks better thing than the blood of Abel. The blood of Jesus Christ declare mercy, declare favor, blessing, glory and joy. Ẹ pe orúkọ Jésù. Ẹ béèrè fún ẹ̀jẹ̀ tẹ Jésù yìí. Olúwa dà ẹ̀jẹ̀ lé mi lórí. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wẹ̀ mí. Oh, Makai Paul Sider. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ọkàn mi ní àwẹ̀ mọ́. Ask that blood to purify your heart. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ilé mi. Kàyílì mo kó sàtà. Ẹ pe orúkọ Jésù dáadáa. Ẹ̀jẹ̀ Jésù wẹ̀ ọ̀nà mi lónìí. Let that blood purify you. Let that blood sanctify you. Let that blood make you whole right now. In the name of Jesus. Let that blood begin to manifest His power in your life. Ẹ̀jẹ̀ náà kó náwó agbára sórí ayé rẹ. Ẹ̀jẹ̀ náà kó náwó agbára sórí ayé ọmọ rẹ. Ẹ̀jẹ̀ náà kó torí rẹ ṣe. Ẹ̀jẹ̀ Jésù torí mi ṣe. Ẹ̀jẹ̀ Jésù wọnú ọkàn mi wá. Máa sódò bá kú ṣàtẹ́lẹ̀bọ̀. Ẹ pe orúkọ Jésù mi tó wà sẹ́. Ẹ̀jẹ̀ Jésù máa bọ̀. Ó yá. Ask that blood to purify your heart. Ẹ ká béèrè fún ẹ̀jẹ̀ náà. Gbọ́ àdúà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Jésù wá jọba nínú ayé mi o. Jésù wá jọba nínú ọkàn mi. Ó tó àkókò. Jésù wá jọba. Jésù wá jọba. Tó bá jọ kó wá gbàjọba, ọ̀pá Sátánì bọ́ lórí ayé rẹ ni. Nínú ayé mi o, mo fẹ́ ọ. Jésù wá jọba nínú ọkàn mi. Ó tó àkókò. Jésù wá jọba. Ó yá wá jọba. Jésù wá jọba nínú ọkàn mi. Jésù wá jọba nínú ọkàn mi. Ó tó àkókò. Jésù wá jọba. Ó yá kó wọlé ọkàn rẹ wá sẹ́. Bákan lẹ̀kùn mọ́ Olódùmarè wọnú ọkàn mi wá. Jésù wá jọba nínú ayé mi. Gbàdúrà. Jésù wá jọba nínú ọkàn mi. Ó yá. Ó tó àkókò. Jésù wá jọba. Ó yá sọ fún sẹ́. Jésù wá jọba nínú ayé mi. Alágbára o. Jésù wá jọba nínú ọkàn mi. Ó yá sọ fún sẹ́. Ó tó àkókò. Jésù wá jọba. Gbogbo ipá ọ̀tá ó yá kó tẹrí ìgbà o. Gbogbo ipá òkùnkùn ó yá kó fàyè ẹ lẹ̀. Mo ní kí Jésù wá gba ìjọba sẹ́. Ó yá kó wá ṣàkóso lórí ayé rẹ mọ̀ wí. Lórí ọmọ rẹ, lórí iṣẹ́ rẹ, lórí ẹbí rẹ. Ó yá bàbá wá jọba nínú ayé mi. Jésù wá jọba nínú ọkàn mi. Ó tó àkókò. Ó yá wá.
pe orúkọ Jésù. Olúwa wọnú mi, ẹ̀ má gbé mi wọ̀. Wá ayé mi gbàgbára. Bẹ́ẹ̀ kó pe Jésù bí tó wà sẹ́. Ìwọ ẹ̀mí máa ń wọnú mi. Olúwa gbé mi wọ̀. Bẹ́ẹ̀ kó pe orúkọ Jésù. Màkàlí pọ́ọ̀rì pẹ́ọ̀rì stàtàlíà. Ẹ pe orúkọ Jésù bí tẹ́ wà sẹ́. Ẹ má wọnú mi. Olúwa gbé mi wọ̀. Agbára tí ó mú orin wá fún ọ, pásítọ̀ mú ní iṣẹ́ mò ń fẹ́. Iṣẹ́ ni kẹ́ bá ń gbàdúrà fún agbára yẹn, fa agbára yẹn lẹ̀. Iṣẹ́ yẹn ò lè wá tí ò bá ságbára. Bẹ́ẹ̀ ayé agbára lélẹ́yìí. Iṣẹ́ yẹn ò lè wá tí ò bá sí agbára. Ẹ pe orúkọ Jésù. Agbára tí ó fa retí ẹ wá fún ọ. Agbára tí ó palẹ̀ ọ̀tá mọ́. Agbára tí ó tẹ agbára òkùnkùn bá lórí ọ̀rọ̀ rẹ lónìí. Ẹ pe orúkọ Jésù. Agbára Ọlọ́run balẹ̀ ayé mi. Màkúrà bókọ̀ ṣàtà. Mo fẹ́ kú ònú ipò ẹrú láyé. Ẹ pe orúkọ Jésù. Mo fẹ́ kí ọwọ́ mi náà kó ba ohun rere. Ẹ pe orúkọ Jésù. Agbára Ọlọ́run balẹ̀ ayé mi. Ask the power of God to fill your life. Olúwa gbé ìpín mi wọ̀ lónìí. Orúkọ Jésù. Olúwa gbé mi wọ̀. Agbára ọ̀run balẹ̀ ayé mi. Èmi náà fẹ́ kú ònú ipò ẹrú. Mẹ́kì ogun yìí kó parẹ́ yányányá. Mẹ́kì ọwọ́ ìkà yẹn kó fi ayé mi sílẹ̀. Mo fẹ́ fọ ohun rere jáde. Ẹ pe orúkọ Jésù. Èmi náà fẹ́ rí bá ti ṣe sẹ́ o. Mo fẹ́ rí ọ̀nà gbégbà ní ọdún yìí. Ẹ pe orúkọ Jésù. Àkókò tèmi ò gbúdọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́. Open your heart to pray that the power of God that will let you to that will move your life forward. The power of God that will bring progress to your life. The power of God that will change the story of your life. Agbára Ọlọ́run tí ó yí ìtàn ayé rẹ padà. The power of God that will break that satanic yoke. Èyí tí ó jà gbogbo èdè ọ̀tá yìí. Agbára Ọlọ́run tí ó gbé orí mi sókè. Ẹ pe orúkọ Jésù. Agbára tí ó jẹ́ kémi náà gbé ohun rere ṣe láyé. Ó yá kó balẹ̀ ayé mi. Agbára tí ń fi sìn ọ́ tọkàntọkàn. Agbára tí ń fi tẹríba fún ọ. Ó yá nínú èrò àti ní ìṣesẹ́. Somebody pray for that power. Bẹ́ẹ̀ kó béèrè fún agbára yẹn. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. A man cannot survive without the power of God. Whether God fill your heart or something else have to fill you. We need that power. I need agbára yẹn. Agbára kan ló mú ayé ẹni ṣe rere. Agbára kan ló mú ayé ẹni ṣe rere. Láì jẹ́ bẹ́ẹ̀ ọ̀tá ò tẹ ayé ẹni yẹn rì pàápàá. Ẹ̀pọ̀ agbára tí ó mú mi nàró. Agbára tí ó mú mi jáde ní ipò tí mo wà yìí. O fẹ́ jáde ṣùgbọ́n kò ságbára ni. You want to come out of it. Oh, like it, but it's there. You don't like it, but it's there in your life. Agbára torí rẹ̀ ó fi kọ̀ ọ́. Agbára torí mi ó fi reject ẹ̀. Gbogbo bí èèyàn láyé. Agbára tèmi náà ó fi ṣe tèmi náà ó fi rí tèmi mú. Mo fẹ́ kó po orúkọ Jésù. Olúwa sọ ayé mi di alágbára. Ìpín mi gbàgbára Ọlọ́run lónìí. Mo fẹ́ kó kó ònú ipò ẹrú. Mo fẹ́ kó kó ní ìrànlẹ̀. Ilé màkúpa kúṣàtà. Mo po orúkọ Jésù sẹ́. Agbára Ọlọ́run balẹ̀ ayé mi lónìí. Mo fẹ́ kó po orúkọ Jésù that Lord Jehovah God to empower your life. Olúwa gbé agbára láwọ̀ mi. Agbára tèmi náà fi lé tèmi bá láyé. Agbára tèmi náà fi rí tèmi náà gbà padà. That you will be able to possess your possession. Agbára tó fi rí tiẹ̀ gbà padà. Oya. Agbára tí tèmi ò fi ní gbé láwùjọ àwọn èèyàn sẹ́. Alalabaku ṣe tẹ́lẹ̀bọ̀ wa. Borúkọ Jésù dáadáa. Borúkọ Jésù dáadáa. Borúkọ Jésù dáadáa. Agbára tèmi náà fi rí tèmi gbà padà. Ọmọdé ńlá ni kò gbàdúrà. Ìlí máa kú pa ẹ̀wọ̀n sàté. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹni tó bá ń jẹ́ àlàbá bẹ́ẹ̀ kó múra dáadáa o. Ẹni tó bá tó wà ní àdúrà tó ń jẹ́ àlàbá bẹ́ẹ̀ kó múra dáadáa. Kí ipò rẹ má bàa sọnù láyé. Múra dáadáa kó gbàdúrà. Báyìí fẹ́ kọ́ bẹ̀rẹ̀ àdúrà ohun tí mo rí ni pé mo rí ẹja ní odò. Báyìí fẹ́ gbàdúrà báyìí bẹ̀rẹ̀ àdúrà mo rí ẹja. Àwọn ẹja wọ́n ń swim nínú abẹ́ omi. Ṣùgbọ́n ọkàn mi wá lọ Olúwa ní kí n sọ fún kí n sọ Luke chapter 5 verse 4. Luke chapter 5 verse 4. And there are two scriptures I want you to look at the scripture.
John chapter 21 verse 6. I want us to look at. So mo fẹ́ kó múra ní ẹja mo fẹ́ kó náà rí tiẹ̀ mú. Ohun tí Jésù sọ fún Pétérù ni pé apẹja lásán ni. Ó ní ṣùgbọ́n màá sọ ọ́ di apẹja ènìyàn. He promoted him. Ó sọ sókè. Ká nípa apẹja lásán níbi tí ó kù sínú. Ta ló fẹ́ gbórúkọ rẹ̀? Ṣùgbọ́n Olúwa ní pé òun ó sọ di apẹja ènìyàn. Look at it, Luke chapter 5 verse 4. Luke orí karùn-ún ẹsẹ̀ kẹrin. Praise the Lord. Luke orí karùn-ún ẹsẹ̀ kẹrin. Luke chapter 5 verse 4. And now when he has left speaking, he said unto Simon, launch out. So tonight I want you to launch out. Launch out into the deep and let down your net from a draft. So from a drought. So what happened to them? Peter saw, when you look at that very story in that John chapter 21, they are there all day. And Simon answering said unto him, Master, Olukoni, we have toiled all night. Pastor, mo ti gbàdúrà eléyìí lẹ fẹ́ kí n sọ, mo ti gbàwẹ̀ eléyìí gangan. Funfun àti yellow mo mọ̀ gbà. He said, I've toiled all night. I've taken nothing. Mo ti rìn káàkiri o. Mo ti sáré ká. Mo ti yojúlé ká. From one to one. Kí lẹ fẹ́ sọ? Mi ti sinmi látàárọ̀, mo ṣe ń bọ́ sínú àdúrà kan, mo ń bọ́ sí kejì. Hallelujah. I've toiled all night. Ẹnìkan Olúwa ní kí n gbà. I don't know. This keep on coming. Mi ní Olúwa ní kí n gbàdúrà fún. Mo dẹ̀ sọ. Hallelujah. Ẹnì ṣáà ń wá sọ. Ó ń wá. Olúwa ní kí n gbàdúrà fẹ́ ni. I'm not saying I'm hesitating to do that. I don't know why. I just come on. You keep on coming. Hallelujah. So why are you telling me? I'm telling you so I can able to come because he has been telling me. Mo de láti gbàdúrà fún ẹni before Saturday. It means very hallelujah. Bẹ́ẹ̀ni. I'm saying it out just for you to know, so I can able to commit and do it. Hallelujah. Say why? Hallelujah. You keep on coming. So I say it out so I can commit to it. So Malishi, because praise the Lord. Let's continue. And someone answered said unto him, Master, we have toiled all night. I have taken nothing less at thy word. I will let down. You see, probably say in your heart, this pastor is wicked. I have my good reason of saying that. It's not that that the person. I have my good reason, but it's not a good reason before the Lord. I just have to do it. I just have to obey. You know, sometimes when you do things, I don't say that. You know, I don't want just to call somebody and that's it. So I don't know. I just want to answer those. I say, why? Àwọn pastor tó yẹ àwọn pastor yìí tẹ́ pé wọ́n jọra wọn lójú gan. Wọ́n sọ pé Olúwa ní kò ń gbàdúrà fún yóò dé òun ò ní ṣe. Kí ló ó jọra ẹ̀ lójú? Hallelujah. So I just answer you. And Simon answering said unto him, Master, we have toiled all night, and I have taken nothing. Nevertheless, at thy word, I will let down the net. Nítorí ọ̀rọ̀ tó sọ, màá ju àwọn mo ti dààmú títí o. So mo fẹ́ gbogbo èèyàn kó múra ní àṣálẹ́ yìí. I want you to take your heart tonight. Torí ohun tí mo rí pé mo rí àwọn ẹja wọn ń ṣeré nínú omi. And right away, this scripture came to my heart. Mo fẹ́ kó ju àwọn ẹlẹ̀ kó lè rí tiẹ̀ mọ́sẹ́. Mo fẹ́ kó má wo ohun tó ti dààmú fún. Wo nítorí ọ̀rọ̀ ohun tó sọ. Pé òun ràn ọ́ lọ́wọ́. Má wo ìyà tó ti jẹ.
má wo ẹni tó ti pọ́n ọ lójú ṣùgbọ́n wo ohun tó ń sọ hallelujah bẹ́ẹ̀ kó wo ohun tó sọ kó lè ṣàánú fún ayé ẹ kó lè ran ayé ẹ lọ́wọ́. I will let down the net. Ẹ pọ orúkọ Jésù, Olúwa mo tọ̀ ọ́ wá bá ayé mi pàdé sẹ́ meet me. Ìdí kan mo fi wá bá mi pàdé lórí ẹ̀. Ìdí kan mo fi wá Olúwa bá mi pàdé lórí ẹ̀. Ìdí kan mo fi wá bá mi pàdé lórí ẹ̀. Ìdí kan mo fi ké pè ọ́ bá mi pàdé lórí ẹ̀. Mashanda yeboko shanda yeboko hayaya. Mayini moko peru bosoto prende teliada. Ẹ pe orúkọ Jésù. Ìdí kan mo fi wá, I'm here for a purpose tonight. Olúwa bá mi pàdé ní orí rẹ̀ lónìí. Moyoli ka sotoli kele bo shitiya. Mayeli bakunda li bakusete li bokofo. Ẹ pe orúkọ Jésù. Olúwa bá mi pàdé. Ẹ bá ìpín mi pàdé. Ẹ bá ìpín mi pàdé. Meet me at the point of my need. Mẹ́kò porúkọ Jésù dára. Kó Olúwa kó bá ọ pàdé. Porúkọ Jésù. Ẹni máa Ísírẹ́lì bá ayé mi pàdé. Ní ọ̀nà ìyanu ní àṣálẹ́ yìí. Ask the Lord to meet your need. Olúwa bá mi pàdé. Kó gbà mí lọ́wọ́ ogun tí ń lé mi ká. Olúwa bá mi pàdé. Kó gbà mí lọ́wọ́ ìjà ènìyàn. Olúwa bá mi pàdé. Ní ọ̀nà ìyanu. Ẹ pe orúkọ Jésù. Ìlíkà power slider. Ohun tó fẹ́ nù yẹn. Pé kí ọ̀run kó bọ́ ọ pàdé. Ohun tó ń béèrè fún nìyẹn. Pé kí ọ̀run kó bọ́ ọ pàdé. Ohun tó ń béèrè fún nìyẹn. Pé kí ọ̀run kó bọ́ ọ pàdé. Ẹ gbàdúrà. Olúwa bá mi pàdé. Ní ọ̀nà ìyanu. Olúwa bá ẹ̀ní mi pàdé. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa Jésù bá ẹ̀ní mi pàdé. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Ìwọ tó ti pín àdúrà yẹn. Jésù bá ẹ̀ní mi pàdé. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Jésù bá ẹ̀ní mi pàdé. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Ó yá o. Gbogbo ohun tó ń yọ ayé mi lẹ́nu. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Gbogbo ohun tó ń yọ ṣẹ́ mi lẹ́nu ṣẹ́ o. Gbogbo ohun tó ń yọ ṣẹ́ mi lẹ́nu. Ó yá sọ fún Jésù. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Ó yá sọ fún ṣẹ́. Jésù bá àní mi pàdé. Àní mi láyé bàbá. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Ó yá sọ fún ṣẹ́. Jésù bá àní mi pàdé. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Gbogbo ohun tó ń yọ ṣẹ́ mi lẹ́nu. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Gbogbo ohun tó ń yọ ṣẹ́ mi lẹ́nu ṣẹ́ o. Gbogbo ohun tó ń yọ ayé mi lẹ́nu. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Ó yá sọ fún Jésù. Jésù bá àní mi pàdé. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Jésù bá àní mi pàdé sá. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Gbogbo ohun tó ń yọ ṣẹ́ mi lẹ́nu. Ọmọ Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Ẹ porúkọ Jésù. Father, tonight meet me at the point of that very need of my life. Olúwa bá mi pàdé. Bá ayé mi pàdé. Mú ẹ̀gàn yìí kúrò lórí ayé mi. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù màmá ń kó pọ̀ Ọlọ́run alààyè lónìí. I want you to upon that God. Olúwa bá ẹ̀ní mi pàdé. Gbogbo tó ń yọṣẹ́ mi lẹ́nu láyé. Gbogbo tó ń dààmú ọkàn mi. Gbogbo tí ò fẹ́ kí n rí ògo lò. Gbogbo tí ò fẹ́ kó rọ̀ mí lọ́rùn láyé. Gbogbo agbákágbá tó ń mú nira. Ọlọ́run kọ́ ló mú nira fún ọ. Gbogbo agbá tí ń fà sẹ́yìn. Gbogbo agbá tí ń dènà rẹ̀. Ẹ pe orúkọ Jésù Kristi Násárẹ́tì. Olúwa bá ẹ̀ní mi pàdé. Meet me at the point of my need. Ẹ ṣẹ́gun ẹ̀ lónìí.
gbogbo tó yọ ìrìn àjò ayé mi lẹ́nu, everything that trouble the journey of your life, gbogbo tó ń yọ ayé mi lẹ́nu tí ò fẹ́ kí n rí ọmọ bí láyé, ní orúkọ Jésù, gbogbo ipá tí ò fẹ́ kí ìgbà rọ̀ mí lọ́rùn, níbo ló wà sẹ́? Ó yá sọ́dàdúà. Olúwa báyìí ní mi pàdé, Ọlọ́run ṣẹ́gun ẹ̀ fún mi lónìí. Gbogbo tó yọ mí lẹ́nu, mo wọlé káfàlú sàté, gbogbo tó yọ ìpín mi lẹ́nu. Somebody pray, somebody pray. Orúkọ Jésù, gbogbo tó yọ mí lẹ́nu, gbogbo tó yọ ayé mi lẹ́nu, gbogbo tó yọ ayé mi lẹ́nu, gbogbo tó yọ ayé mi lẹ́nu. Àìlì káórí pọ́ọ̀lì sáìlà. Ẹ pọ orúkọ Jésù, ẹni máa Ísírẹ́lì báyìí ní mi pàdé. Gbogbo tó yọ mí lẹ́nu, Olúwa tẹrí rẹ̀ bá, 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 Olúwa tẹrí rẹ̀ bá. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wá ipò orúkọ Jésù. Òpin kó dé bá ohun tó ń yọ mí lẹ́nu lónìí. Let an end come to it. Upon it right now. Upon that very thing that trouble my life. Olúwa jẹ́ kí òpin dé bá ohun tó ń yọ ayé mi lẹ́nu. That very thing that trouble your life. Ohun tó ń yọ ọmọ lẹ́nu. Ohun tó ń yọ ọkọ lẹ́nu. Ohun tó ń yọ ìrìn àjò lẹ́nu. Ohun tó jẹ́ kó jẹ́ ṣe tó yẹ kó dé. Ohun tó jẹ́ kó jẹ́ ohun tó yẹ kó jẹ́ láyé. Àní jẹ́ kí òpin dé bá lónìí. Olúwa fi òpin sí ogun náà. Ogun àrọ́mọbí yìí. Ogun àìlọ́kọ yìí. Ogun àríṣẹ́ṣe yìí. Ẹ jẹ́ òpin dé bá ohun tó ń yọ mí lẹ́nu. Ọlọ́run kọ́ ló ń yọ ọ́ lẹ́nu o. Ọlọ́run ló ń fìyà jẹ mí, mo ní Ọlọ́run kọ́ ló ń fìyà jẹ ọ́. Ọ̀tá ní kó ẹgbàá bù ọ́. Ẹ pọ orúkọ Jésù. Olúwa fi òpin sí. Olúwa mú ẹgbẹ́ ọ̀tá kò lọ́rọ̀ mi lónìí. Alágbára tí ń bínú tí ń nà ọ́. Alágbára bí tí ń nà ìrìn àjò ayé rẹ̀. Alágbára tí ń bínú torí ò ní rí ṣe. Ẹ pe orúkọ Jésù. Olúwa fi òpin sí iṣẹ́ wọn lórí ayé mi lónìí. Ẹ bà iṣẹ́ ọ̀tá jẹ́. Ẹ sọ iṣẹ́ wọn dòfo. Ẹ yí iṣẹ́ wọn dànù. Ó yá bolo wà. Alágbára tí ń lé ọká ní orúkọ Jésù. Èyí tí ò fẹ́ kó orílẹ̀ ọkọ gbé. Èyí tí ò fẹ́ kó rọ́mọ bí. Èyí tí ò fẹ́ kó ríṣẹ́ ṣe. Èyí tí ò fẹ́ kó lọ́kàn balẹ̀. Èyí tí ò fẹ́ kó rọ́mọ kó láyọ̀. Ó yá bolo wà. Ẹ pe orúkọ Jésù. Nànàmá kò bẹ̀rù pẹ̀tẹ̀tẹ̀tẹ̀. Làpàrọ̀ pẹ̀tọ̀ bẹ̀rù pẹ̀tẹ̀. Le brando ṣùtọ̀ brandẹ̀tẹ̀tẹ̀. Mayaka túndé le boko ṣanda. Le prendo pepe setete. Ẹ pe orúkọ Jésù. Ó yá. Jésù báyìí ní mi pàdé. Ọlọ́run ṣẹ́gun fún mi lónìí. Ohun tó yọ ayé mi lẹ́nu yìí. Ohun tó yọ iṣẹ́ mi lẹ́nu yìí. Ní orúkọ Jésù. Mayele bako perusate. La perepetete. Ní orúkọ Jésù. Ohun tó yọ iṣẹ́ mi lẹ́nu. Ohun tó yọ ìrìn àjò mi lẹ́nu. Ohun tí ò fẹ́ kí n gbé láwùjọ èèyàn. Ohun tí ò fẹ́ kí ogun lé bàbá yẹn ṣẹ́. Ní orúkọ Jésù. Ogun tí ò fẹ́ kí ilé ọkọ ṣẹ́. Ogun àfìyàjẹ ayé ẹni mẹ́rẹ̀. Ogun náà ṣẹ́ lónìí. Olúwa báyìí ní èmi pàdé. Ask the Lord to meet you at the very point of your need. Kẹ́gbẹ̀tọ́ mi fún mi. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wá mo ní mo fẹ́ kó múra kó o lè rí tiẹ̀ músẹ́. Ó ní you have toiled all night. Ó ní àti pò yìí. Ó ní pé bíbí tẹ̀lé pé Lord, we have toiled all night. Ó ní, and Simon answering, saying unto him, Master, we have toiled all night. Àwọn náà ti dààmú láti àtàlẹ́ o. Àwọn ti dààmú. Àwọn ti dààmú títí. Wọ́n ti dààmú ṣùgbọ́n ọ̀rọ̀ kan jáde. Ó ní ju àwọn rẹ sílẹ̀. Ibi tí ìyanu wà, inú ìgbọ́ràn ló wà o. Hallelujah. Ibi tí ìyanu rẹ wà, inú ìgbọ́ràn ló wà. Tí ò ju àwẹ̀ kó tó kọ́ pé
we have told all night. Kò sí nǹkan tá a máa ẹ má dá lóhùn o. Àti rìn ẹ má má dá pásítọ̀ yẹn lóhùn kí ló ń sọ. Nǹkan tẹ́lẹ̀ mi fi pẹ́ nù yàdó nínú. Bẹ́ẹ̀ ni nǹkan tẹ́lẹ̀ mi fi pẹ́ nù yà. So far you know. That's why you need to walk with God so God speaks to you. Whatever I'm saying to you or whatever the man of God, your pastor is going to say to you is a confirmation of the word of God for you. I mean, by two immutable things, God confirmed his word. So that's why you need to pick up yourself and get into the flow of God. Not only that, anything, God must be telling you about it. I told us God will not do anything on this earth. Whether in the life of individual or in the whole world generally, without consulting someone. Why he has to do that? Because he gave man dominion over. So he has to. Sometimes you dream about people. And into almost school, you just see something. So you have to tell somebody about it. Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run ò lè ṣe nǹkan kan gbà tọ́lọ́run fẹ́ pa Sódómù and Gòmárà rẹ̀ tó dẹ̀ jẹ́ kí n lọ bẹ́ná lù wọ́n. Oníṣòwò wọn á dẹ̀ ṣe kíní láì sọ fún ọ̀rẹ́ òun Ábúráhámù. Ó láti sọ, he has to. Àti bímọ rẹ̀ láti sọ. Ẹni máa bímọ akọ̀ dídé fi hàn ẹlòmíì tó tẹ̀ jìnnà sí ẹ pé about to do something about this life of this person. So God always give us, release a revelation to us. Put an end to my toiling. Olúwa fi òpin sí ìdààmú mi. Ó tó sọ fún wọn nìyẹn. And Simon answering said unto him, Master, olùkọ́ni, we have toiled all night. Not only all night that you have been toiling, some people have been toiling for long years. Àwọn míì ti ń sáré kiri láti ọjọ́ pípẹ́. Àwọn míì ti ń yípo okò ń ṣọdún kìíní rèé, kò ń ṣọdún kejì rèé ní ìpín rẹ̀ ti ń sá kiri. Ẹ pe orúkọ Jésù fẹ́ kó múra lónìí, fẹ́ kó gbọ́ ohùn Olúwa kí ayé rẹ̀ kó mú ìyanu jáde, kí ọwọ́ rẹ̀ kó ba ohun tó fẹ́ láyé. Ẹ pe orúkọ Jésù, Olúwa fi òpin sí ìdààmú mi lónìí, ìdààmú ìran ní orúkọ tí ò jẹ́ fẹ́ kí àwọn ọmọkùnrin gbérí mbẹ̀. Kárí Paul Snyder, ìdààmú ìran tí ò fẹ́ kí àwọn ọmọkùnrin dìde kíákíá. Gbogbo ìdààmú ilé ọkọ yìí ni mo kó pẹ̀rọ sàtà. Gbogbo ìdààmú èyí tí ò fẹ́ kí àwọn ọmọkùnrin kó dìde kó nàró kíákíá. Ṣé pé wọ́n máa ránkò ni. Gbogbo ìdààmú tí ń bẹ lé ìdílé tí ò jẹ́ kí àwọn ọmọkùnrin kó gbérí kíákíá. Ó yá màmá ìgbàdúrà yìí ni máa pakú sàtà. Ó yá. Ìdààmú yìí dópin lónìí. Ẹ pe orúkọ Jésù lónìí fi òpin sí ìdààmú yìí. Ogun tí ń lé ayé mi ká. Ní nanamako satayabo. That spirit that makes you to toil. Ìnìnìmọ̀kọ̀pẹ̀ tó jẹ́ kó ń dààmú. Ní orúkọ Jésù. Ogun tó jẹ́ ń dààmú. Ogun tó jẹ́ ayé mi dààmú. Ó yá gba orúkọ Jésù dáadáa. Ogun tó jẹ́ kí n ṣe kí ń dààmú lórí iṣẹ́. Lórí ayé mi sẹ́. Orúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ fi òpin sí. Ìdààmú mi kúrò lónìí. Let all your toiling. Ní orúkọ Jésù. Ìdààmú mi wọlẹ̀. Ẹ pe orúkọ Jésù. Ìdààmú mi tán lónìí. Ó yá gẹ́gẹ́ torí ọ̀rọ̀ rẹ̀. Gbàdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa Bàbá nítorí ọ̀rọ̀ rẹ̀ mo gbé ọ̀gá o. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ̀ mo gbé ọ̀gá. Because of your word. Remember he told him, he said, nevertheless, even though I've suffered, even though that it's been long, remember, they are at the right time. They have the right tools. They are in the right place. But nothing is coming for them. They have their expertise. They have the experience. Sometimes what you have, if God don't manifest himself over it,
sometimes it don't work. You are in the better country, you left the country to a better way, and nothing is getting better. Ó fẹ́ ọkọ pé kó o lè gbádùn. Ọ̀rọ̀ Ọlọ́run ló máa change ayé ẹni. At thy word. Remember, it's not they that they are the right time. They went at the right time. They have the right tools to fish. They have the boat. O kàwé láti tú ayé rẹ ṣe. O má rí kó gbọ̀nrín ààrẹ nù. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ mo gbé ọ̀gá o. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ mo gbé ọ̀gá. Ó yá sọ bẹ́ẹ̀. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ mo gbé ọ̀gá. At thy word. Bàbá nítorí ọ̀rọ̀ rẹ mo gbé ọ̀gá. Lift up all. At thy word. What will change our life is the word of God Himself. What will change the story of your life is the word of God Himself. That's why you need that word in your life. Not only you know about it, not only you have been told about it, you live by it. He said, at that word, action. So we have told, nevertheless. Àti dààmú sir. Àti dààmú ṣùgbọ́n, nevertheless, I die what you told me. I will let it down. Tonight, I want you to let it down tonight. Forget about the years that you have been in it. Remember, forget about what you have been told face to face, that nothing will happen. But at the word of Jehovah God, that yoke will break in your life. Can I hear that amen louder wherever you are? At that very word of Jesus Christ, that is here to set the captives free. He said, if the Son set you free, remember, if Son set you free, that you are free indeed. No matter what the decision, what will declare the liberty is the Son Himself. Oh, Makali Bakushata. Oh, let your word deliver me tonight. Let that word deliver my life. Open your heart and pray. Somebody pray. Let the word of God set your life free. That word to lift my head up. Ali makula papuse telia. Onagi ojuko ti otaye rene. Oya ntori oro re. At thy word of God, let the doors open for me. Nitori oro re. Ili makupa sitilia. Only making word that I should come before you.
ó ní kí n ké pè ọ́ nítorí ọ̀rọ̀ rẹ. In Jesus' name we pray. Do you know God, Jesus Christ, also have told you, also God, Ọlọ́run ti bá àwọn náà sọ̀rọ̀. Pétérù ló sọ fún. Also, he also declared to you too. When you look at the word of God is for you. He said, you are the head. Nítorí pé you are the head. You told me nítorí ọ̀rọ̀ rẹ tó ní pé kí n wá. And I'm here. Are you not here? I don't know whether your mind is here or you are just here. Praise the Lord. I don't know whether your mind is here. Mo ní rò pé ọkàn rẹ wà níbí or you are just here. At your word, nítorí ọ̀rọ̀ rẹ bàbá tó ní pé kí n wá that I should come. I'm here tonight. Mo wà níbí lálẹ́ yìí. Nítorí ó sọ fún Pétérù, at thy word, ju àwọn rẹ síbẹ̀. Ó ní we have toiled all night. A ti dààmú láti gbogbo àná. Àárín nǹkan kan mú. Ṣùgbọ́n nevertheless, everyone you must come to that conclusion in your life that nevertheless, that means the word of God override everything of your life. Ọ̀rọ̀ Ọlọ́run ó borí gbogbo tó wà ní ayé rẹ̀. Ó borí ẹ̀. He never put the word down. Kò ju ọ̀rọ̀ náà lẹ̀. He never throw the word away. He said nevertheless, that means that word is so powerful. At thy word, nevertheless, at that very word you told me, I will let it down. When you look at it, and when he has done this, look at it very well. You have to do it. What the Lord is telling you. Sometimes God say move. Don't sit. You better move. God says stand. You better stand. God says sit. You better sit. So I'm not going to sit. Why? Because I've been there. No. They enclose a great multitude of a fish and the net break. Wọ́n kó lọ́pọ̀lọpọ̀ torí pé ọ̀rọ̀ agbára jáde. Wọ́n sì tẹ̀lé. Ọ̀rọ̀ agbára jáde sórí ọ̀rọ̀ ayé mi. What you need direction in your life. You need favor in your life. At thy word tonight, nítorí ọ̀rọ̀ rẹ, Olúwa tú àwọn èèyàn sílẹ̀ ní àṣálẹ́ yìí. Let your people receive their deliverance. Olúwa nítorí ọ̀rọ̀ rẹ. Mo fẹ́ kó gbàdúrà mi mélòó tó sọ fún ìwọ láyé tiẹ̀. Sọ fún Jésù sẹ́. Ó nítorí ọ̀rọ̀ rẹ. Remember, there's obedience follow that word. Ìgbọ́ràn tẹ̀lé ọ̀rọ̀ pé Olúwa ń sọ̀rọ̀ mi ní ṣe kí ìyanu ò lè jáde, nothing will come out of it. Ìgò mi kàlí pàkú ṣàtẹ̀. Ẹ pe orúkọ Jésù nítorí ọ̀rọ̀ ìwọ Ọlọ́run. Ó ní mo wá láláyé. Ó ní kí n gbà ọ́ gbọ́ mo gbà ọ́ gbọ́. Can you tell him right now? Let your word deliver me from this battle. Ọ̀rọ̀ rẹ kó tú mi sílẹ̀ o. Ọ̀rọ̀ rẹ kó já gbogbo ìdè mi. Ìnànàmà kó pẹpẹ sẹ́tẹ̀tẹ̀tẹ̀. Oya. Let the word of God turn my story around. Ẹ pe orúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run la ayé mi lónìí. Ọ̀rọ̀ Ọlọ́run gba ayé mi lónìí. Ọ̀rọ̀ Ọlọ́run tú ayé mi sílẹ̀ lónìí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, ọ̀rọ̀ rẹ ló wò mí sàn. Ọ̀rọ̀ rẹ ló wò mí sàn. Ẹnìkan gbọ́ ohun tó Olúwa sọ fún ọ. Ibi tó sọ pé ò ti gé èèyàn yẹn, Olúwa yóò fún mẹ́ta dá ọ lọ́lá.
I'm talking to somebody right now. Listen very well, where they have put you off, that you are nobody. Lójú àwọn tó sọ fún ọ pé ò jẹ́ nǹkan kan tó wò gbàgbé ẹ̀. Olúwa yóò fọ mẹ́ta dá ọ lọ́lá wájú wọn tó fi mọ̀ pé òun ni Ọlọ́run rẹ. Ọ̀rọ̀ náà yóò sì wá sí ìmúṣẹ kankan. Ibi sọ pé ò jẹ́yàn, kí ló sọ pé gbàgbé ẹ̀, you are nobody. Wọ́n pé wọ́n sọ lẹ́yìn ẹ̀, wọ́n sọ kàn lójú, wọ́n sọ kàn lójú rẹ báyìí ni. Pé ò jẹ́ nǹkan kan pé gbàgbé ẹ̀, pé you are nobody. Olúwa níwájú àwọn yẹn kó fún mẹ́ta dá ọ lọ́lá tó fún mọ̀ pé òun náà ni Ọlọ́run rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ló ń wò ní sá. Ọ̀rọ̀ rẹ̀ ló ń wò ní sá. Ọ̀rọ̀ rẹ̀ ló wò. Ọ̀rọ̀ rẹ̀ ló wò. Ọ̀rọ̀ rẹ̀ ló wò ní sá. Ló wò ní sá. Ọ̀rọ̀ rẹ̀ ló wò ní sá. Ọ̀rọ̀ rẹ̀ ilé mọ́sá dáadáa. Ọ̀rọ̀ rẹ̀ ló wò. Ọ̀rọ̀ rẹ̀ ló wò. Ọ̀rọ̀ rẹ̀ ló wò ní sá. Ọmọ rẹ tó fi ń bú ọ, ọmọ ẹ tó fi máa ń bú ẹ yẹn. Ọmọkùnrin lọmọ yìí, Olúwa yóò mú ẹ̀gàn yẹn kúrò pátápátá. Ọmọkùnrin tó fi ń bú ọ yẹn, Olúwa yóò mú ẹ̀gàn yẹn kúrò ní ayé rẹ. Ohun tó fi ń bú ẹ lórí ọmọ, ohun tó fi ń bú ọ lórí ọmọ yẹn, Olúwa yóò mú ẹ̀gàn yẹn kúrò fún ọ. Gbogbo abiyamọ tó wà nínú àdúrà yìí, ọwọ́ Ọlọ́run kó kan gbogbo ọmọ pátápátá. Gbogbo ẹ̀gàn lórí ọmọ kó parẹ́ pátápátá. Ṣàmì dáadáa, orí ọ̀fẹ́ yẹn á dájú fún ọ. Gbogbo ẹ̀gàn lórí ọmọ, every reproach over every children. Gbogbo ẹ̀gàn lórí ọmọ kó parẹ́ pátápátá. Gbogbo ẹ̀gàn lórí ọmọ, every reproach over every children. Ẹ̀gàn yẹn kó parẹ́ o. Ọ̀rẹ́ ló wò ní sá. Ọ̀rẹ́ ló wò ní sá. Ọ̀rẹ́ Jésù. Ọ̀rẹ́ ló wò. Ọ̀rẹ́ ló wò. Ọ̀rẹ́ ló wò ní sá. Tó gbà mí là. Ọ̀rọ̀ rẹ̀ ló gbà mí là. Jésù, Olúwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ kó mú ìyanu tèmi jáde fún mi. Let your word bring forth my blessing. Ọ̀rọ̀ rẹ kó mú ìyanu mi jáde fún mi. Ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀. He sent his word, and the word, that very word, he let them. Ọ̀rọ̀ náà kò ó sì wò wọ́n sàn. I don't need anything. If God wants to do anything in your life, tí Ọlọ́run bá fẹ́ ṣe nǹkan nú ayé ẹ, He will send his word to you. Ohun tí Ọlọ́run máa rán jáde ní ọ̀rọ̀ rẹ̀, nothing else. Because ọ̀rọ̀ rẹ̀ ló máa mú èèyàn ní ara dá. That's so many of us sometimes. You only energize when they are praying. But when they are preaching, you'll be sleeping. No. The word of God is one that will change your life. Mo sọ pé tàbá bẹ̀ sí preaching ní ìsìn gbogbo yẹn, kí ló ń ṣe bẹ́ẹ̀ wọ́n preaching ẹ jẹ́ kí n máa lọ́jọ́. Ọ̀rọ̀ yẹn ju ojú ohunkóhun lọ because òun yóò ṣe ọ níyè. Òun náà ló fi mọ ohun tó sọ níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ gbà mí akọ̀ máa ń sọ̀rọ̀ ọlámàwé come on ohun tó ń sọ yẹn kò tiẹ̀ mí tiẹ̀ fẹ́ gbọ́. Because you are not using the right word. You must know the right word before the Lord. Pé kí yẹn gbàdúrà o. Ọ̀pọ̀lọpọ̀ ń gbà ọba fi sọ pé mo ń gbàdúrà láti jọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ mo ń gbàdúrà. Tí yóò bá gbà tó yẹ kó ló ẹ gbà níwájú Ọlọ́run. If you have not yet released a word that will move God, akàdékè yẹn ń gbàdúrà ni. You need the revelation of God before you pray. Òun náà sọ pé ọ̀pọ̀lọpọ̀
Is that the word of God told us? We don't know how to pray. And He wants us to grow beyond that level that we don't know how to pray. Once we surrender to the heart of God, you will know the mind of God. Prayer is the mind of God. Prayer is the mind of God. And how do you have the understanding of that, the mind of God itself? Nothing else. Olúwa bá mi pa wọ́n dànù. Olúwa jẹ́ kí gbogbo ọ̀tá mi kú. Olúwa fọ́ wọn lójú. Olúwa jẹ́ kí wọ́n ya wèrè dànù. Gbogbo èpè ni. Hallelujah. Jẹ́ kí gbé oró sọnù lé wọn. Èpè ni. Ṣé yẹn wá move ọlọ́? Move ọlọ́. Gbogbo ala máa ń sọ. Kò move ọlọ́run. Ọlọ́run dáríjì wá. Kò move ọlọ́run. Olúwa jẹ́ kí jẹ́ kọ́ ọmọ wọn ṣègbé. Bàmí àdúrà pé èpè ní yàtọ̀ sí pé kò move ọlọ́run one niche báyìí. Kò tiẹ̀ mì ọlọ́run kọ́bọ̀. Ohun tó mì ọlọ́run ni ọ̀rọ̀ rẹ̀. Lọ gbé ọ̀rọ̀ rẹ̀ bá. Pàtó ọlọ́run náà lọ sọ pé fìjà fáwọn tó ń bá mi jà. Ó ní kò fìjà fáwọn tó ń bá ọ jà. Bọ́lá ló sọ pé kò tún má gbàdúrà kó o bá ti rọ̀ọ̀tà kó o má ṣe pé fọ́tà rẹ̀. Is that not the scripture? Is that not the word I've told us that even though tó o bá ti nà ọ̀tá ẹ̀, Ọlọ́run sọ pé tó o bá ti wà nà ọ̀tá ẹ̀ fún ẹ̀, ó ní tó bá rẹ́rìn lórí ẹ̀, á dáwọ́ ìgbìyànjú torí pé inú ẹ̀ dùn sí. Ọ̀pọ̀lọpọ̀ àná nǹkan ti ṣẹlẹ̀ sí màmá yẹn. Ọlọ́run mú màmá yẹn o. Ó ti ń dààmú mi. Ọlọ́run mú ọmọ ẹ̀ nǹkan rọ́ọ̀lù. Tọ́lọ́run bá ti lè gbọ́ yẹn nù yẹn, tó bá ti lè rí irú mind yẹn. I mean, God is too much. He's a God of love. That even though you don't have a sympathy, even though He's punishing the person, and kò sí ọkàn Ọlọ́run náà ọkàn pé Olúwa táànú bá lè dájú, ó má lè dáa. Ẹ jẹ́ kó kú dànù, ẹ jẹ́ kó ṣègbé tọmọtọmọ ni kó ṣègbé o. Ẹ jẹ́ ká mọ̀ fẹ́ Ọlọ́run. Let's know the mind of God. And how do you know that? Ọ̀rọ̀ ẹni. Ó ní tóun bá fi lè rí pé òun ná ọ̀tá rẹ̀ inú ẹ̀ dùn sí. Ó máa dáwọ́ ibi yẹn dúró ni. Á dáwọ́ ẹ̀ dúró pápátá pé ok torí pé inú ẹ̀ dùn sí ṣubú ẹni yẹn. Inú ọ̀tá rẹ̀ ni. Ṣèbá àwa láṣẹ Ọlọ́run sì dáríjì wá. Àbáwá ká láṣẹ Ọlọ́run ni. Àwa láṣẹ Ọlọ́run náà, àwa lá Jésù. Ta ló wá san gbèsè ẹ̀? Ọlọ́run náà ló san. Nǹkan tó fẹ́ ká ṣe náà nìyẹn. I know it's very hard, but through the Spirit of God you can do it. Through the heart of God, through surrender to the Holy Spirit we can do it. Kọ́lọ́run kó wá bá ohun tá a sọ. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì Ọlọ́run pé mò ń gbàdúrà. Mò ń kúkú ń gbàdúrà. Ò ń gbà lóòótọ́. But are you praying the mind of God? Ìjọ ń gbà ọkàn Ọlọ́run. Because God only responds to His mind. Kò sí bó ti lè rí. I told us àdúrà lè dùn. Ó lè dùn létí àdúrà yẹn gbóná. Ó gbóná kú. Kò gbó nǹkan kan. Hallelujah. Bẹ́ẹ̀ ni mo wí. Kò gbóná dà. Kò tiẹ̀ mi kò pinch Ọlọ́run báyìí. Bó tó wá fẹ́ mú Ọlọ́run nù pẹ̀lú Ọlọ́run rádá. Padà sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀. Olúwa ìwọ ló sọ báyìí fún mi o. Ó sì sọ báyìí fún mi. Ẹ gbọ́ nǹkan tí Pétérù sọ̀rọ̀. Kò sọ pé nípa agídí. Nevertheless, at what you told me, at thy word, if you reject it, that's the end. He will suffer. Kan oko kò ní akàjìyà akọ̀dààmú kú bẹ̀. Toronto sọ fún mi pé ọmọ mi orí ni. Toronto sọ fún mi pé bómi bá fẹsẹ̀ mi tẹ̀ wàá gbà fún mi ní ìní. Tó sọ pé èmi kì yóò kú ikú kan bí kò ṣe yíyè. Torí pé ọdún sọ fún mi pé orí ni mí. Olúwa mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ́nu ayé mi. Olúwa kìnnìún a máa ṣaláìní. Ebi a máa pa wọ́n. Oníṣùgbọ́n àwọn tó fẹ́ Olúwa wọn kì yóò ṣaláìní ohun tó dára. Ẹ pe orúkọ Jésù. Ó yá fún mi ní ẹ̀tọ́ tèmi. Ilé àmọ̀káì power style. Olúwa rántí ọ̀rọ̀ rẹ̀ nítorí ayé mi lónìí. Kí ilẹ̀kùn àbájáde mi kó ṣí fún mi lónìí. Ilé àmọ̀kọ́ Prada kapa. Somebody open your mouth and begin to pray. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Olúwa rántí ọ̀rọ̀ rẹ̀. Kí ọ̀nà
ilẹ̀kùn ọ̀nà àbájáde kó ṣí fún mi your way out. Olúwa rántí ọ̀rọ̀ rẹ kí ilẹ̀kùn ọ̀nà àbájáde mi kó ṣí fún mi. Somebody open your heart to God. Orúkọ Jésù, Olúwa rántí ọ̀rọ̀ rẹ kí ilẹ̀kùn ọ̀nà àbájáde mi kó ṣí fún mi lónìí. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa àmín. O gbọ́dọ̀ bá àgàn kú. O gbọ́dọ̀ bá àṣetì yẹn kú. Májẹ̀mú Ọlọ́run kọ́ nìyẹn fún ọ. That is not the plan of God. That you have to hold on to His word and remind Him. Remind Him of what you have told you. Remember, He sent His word. Ó rán ọ̀rọ̀ rẹ̀ sì mú wọn ní ara dá. He sent that word to them. Ọ̀rọ̀ rẹ̀ sì mú wọn ní ọ̀rọ̀ rẹ̀ kó mú mi ní ara dá lónìí o. Ọ̀rọ̀ rẹ̀ kó mú mi ní ara dá. Let your word make me whole today. Ọ̀rọ̀ Ọlọ́run mú ayé mi ní ara dá. Kí ogun tó lé mi ká kó padà. You told me I shall hold my peace. For you, your God, for your Lord, your God will fight for you. Mbẹ́kọ̀ ní kí n dákẹ́jẹ́ kí n sì rí ìgbàlà Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run jà fún mi. Ó sọ pé kẹ́nikẹ́ni kì yóò yàgàn náà lé rẹ̀. No one shall be barren. Olọ́mọ kìnìún aṣaláì ní ebi mi ìgbúdọ̀ ṣaláì ní ohun tó dára. Somebody open your mouth and pray. Ó sọ fún mi pé kò sí ìjà ohun olóró kan èyí tí a ṣe sí mi èyí tí ó ràn mí tọmọtọmọ. Oyè Olúwa rántí ọ̀rọ̀ rẹ̀ kò dá mi láre. Màyílé pàrọ̀ pàtó tẹ̀kẹ̀lẹ̀ bò. Olúwa rántí ọ̀rọ̀ rẹ̀ kò fún mi ní ìṣẹ́gun. Olúwa rántí ọ̀rọ̀ rẹ̀ kò lànà fún ayé mi. Olúwa rántí ọ̀rọ̀ rẹ̀ kò jókòó gbè mí níjà. Ó porúkọ Jésù dáadáa. Ó ní at your word. In Jesus' name, we pray. At the word of God, God will never let you down. Olúwa kò lè sọ pé èmi kọ́ mo sọ. Ọlọ́run ò lè sọ pé òun kọ́ ló ń sọ. A man can, because before kó tó release ọ̀rọ̀ yẹn, ó ti rò pápátá, ó ti mọ̀. The word said to it, the word is available for everything. Ó wà bẹ́ẹ̀ fún gbó. Olúwa ò lè sọ pé òun kọ́ ló ń sọ. Mo pa ní àṣẹ lónìí. In any areas of life that your life have been toiling. Torí pé ó ní pé ó ní pé Pétérù kó ju àwọn yẹn lẹ̀. Bí ni pé ó sì rí kó ọ̀rọ̀ Ọlọ́run gbè níjà. Ọ̀rọ̀ Ọlọ́run lónìí lórúkọ Jésù kó gbè ọ́ níjà. Àmín. Ṣàbẹ̀dára. Ibia káfa ustaklaya. Nínú ẹ̀mọ́ kó pèrè kàtàkà. Gbogbo tó ẹ kó mẹ́tì jáde fún ọ. Tí ayé tì pa. Obi tí mo ń wò ni I'm looking at a tap. Water type. Where ibi tó mi máa ṣe ń jáde tap. Gbogbo tó ti ibi tó yẹ kó omi ti jáde fún ọ tí ayé tì. Where that water should have flowed for you. Tí ọ̀tá ti tap yẹn pa tó omi ò jáde ńbẹ̀. Ibi tó yẹ kó omi ti jáde fún ayé rẹ lónìí tí ayé ti tì pa. Ní orúkọ Jésù, ẹni tó ní kọ́kọ́rọ́ lọ́wọ́ èyí tí máa ń ṣí èyí tí sì máa ń tì tí ẹnikẹ́ni ò lè tì ní ìgbà tí tó bá ṣí. Ní orúkọ Jésù, ó yá kó ṣí fún ọ lónìí. Àmín. Ìwọ omi orísun, ìwọ orísun ìyè tí ń ṣe Jésù. Ibi ká pàrọ̀ kó ṣàn jáde sínú ayé àwọn èèyàn yìí. Ìwọ orísun ìwòsàn, yìí ká pàrọ̀ sáyà. Ìwọ orísun ìmúláradá. Ní orúkọ Jésù, ìwọ orísun tí ń gbọ́ ẹ̀tọ́ ẹni fún ayé ẹni. Ìwọ orísun tí ń gbé orí ẹni sókè. Ó yá lórúkọ Jésù kó wọnú ayé yín wá. Wọ́n ní orin yẹn sọ pé ó ní Jésù oyin ni ó wọnú ayé mi. Kò sí ọ̀rọ̀ ìbànújẹ́. Is the light of the world. Is the bread of life. Ó ní ìmọ́lẹ̀ ayé. Ó ní búrẹ́dì. Ètí yóò jẹ tí ò jẹ́bi ò ní pa ayé rẹ mọ́. That means sufficient in all. Ìwọ Jésù yìí, ìwọ tó kú kí àwọn ayé àwọn èyí kó lè gba ìràpadà. Ó lọ́wọ́ ègbé máàlì pàwọ́lì ṣáìdà. Ní orúkọ Jésù, gbogbo èèyàn tí ń bẹ lábẹ́ àkóso àdúrà yìí, ó yá ẹ gba ìtúsílẹ̀. Àmín. Ní orúkọ Jésù, ó yá ẹ gba ìtúsílẹ̀. Àmín. And I was listening to a sermon this morning
And I hear that word. And even though I know the word of God come to you in His newness, the word deliverance also can be to be saved. Láti gbàlà. Not only that to be saved, láti gbàlà. And that is the purpose of Jesus Christ. Láti gbà àwọn èèyàn rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo. Ẹ̀ṣẹ̀ ló mú ìgbèkùn wá. Ẹ̀ṣẹ̀ ló mú ikú wá. Ẹ̀ṣẹ̀ ló mú àìsàn wá. But that's the purpose of Jesus Christ, to deliver, to save you. Láti gbọ́ ọ́ lọ́wọ́ ègbé yẹn. Ní orúkọ Jésù, ó yẹ gba ìgbàlà. Àmín. Náà ogun tí ń lé ọ̀ká tó ń dààmú rẹ lónìí. Mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè. Ìlíkà power spider. Mo sọ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ jáde. Lábẹ́ ìgbèkùn yẹn, ó yẹ gba ìtúsílẹ̀. Àmín. Lórí ọmọ, gba ìtúsílẹ̀. Àmín. Lórí ayé rẹ, gba ìtúsílẹ̀. Àmín. Gbogbo alágbá tó ní kó o sọnù kọ́ ọmọ rẹ máa rí ọ ní orúkọ Jésù, pé kọ́ ọmọ dàgbà kó o mọ̀ sí ń bẹ̀ ní orúkọ Jésù. Mo rí ọmọ ìkéré obìnrin mo wò yìí o, ọmọ ìkéré obìnrin ni ọmọ ìkéré yìí obìnrin ni kò lè gájú mọ́ sí ọwọ́ mi rè look at my hand, kò gájú. Ọmọ ìkéré lobìnrin yẹn, ọmọ yẹn fẹ́ẹ̀ dirun báyìí díẹ̀ sẹ́yìn báyìí. Ọmọ ìkéré ni obìnrin ni, kò gájú báyìí lọ, ó fẹ́ẹ̀ dirun sẹ́yìn báyìí. Irun tí mo wù lórí ọmọ yẹn wọ́n jẹ́ pé irun sẹ́yìn díẹ̀ báyìí ni, obìnrin lọ́mọ yẹn. Mo wá gbàdúrà fún wọn màmá ọmọ yẹn. Gbogbo alágbára tó ní pé kókó ọmọ yẹn dàgbà kí wọ́n má sì ń bẹ̀. Gbogbo èèyàn tó ní kó parẹ́, anyone that say that you should disappear. Gbogbo èèyàn pátá tó ní kó parẹ́ pé bóyá ìdàgbà ọmọ yìí pé kí wọ́n má sì ń bẹ̀. Ní orúkọ Jésù, gbogbo ọ̀rọ̀ asán, gbogbo ọ̀rọ̀ yẹn kó di asán. Àmín. Ṣàmì dáadáa. Gbogbo ọ̀rọ̀ yẹn lórí rẹ lórúkọ Jésù kó di asán. Àmín. Gbogbo ọ̀rọ̀ ìgbèkùn, every captive word, gbogbo ọ̀rọ̀ ìgbèkùn tí ń di ayé ẹni mọ́lẹ̀, gbogbo ọ̀rọ̀ ìgbèkùn tí ń di ẹ̀ṣẹ̀ ẹni, èmi sọ̀rọ̀ ìtúsílẹ̀ sínú ayé yín lónìí nípa ẹ̀jẹ̀ Jésù olùgbàlà. Èyí ni àkàpẹ̀rọ sàtáyé pọ̀sáìdà. Mo sọ̀rọ̀ ìtúsílẹ̀ àti ìmúláradá. Mo sọ̀rọ̀ ìṣẹ́gun jáde sínú ayé gbogbo ẹni tó ń gbọ́ mi. Gbogbo ọ̀rọ̀ ìgbèkùn èyí tí ń di ayé ẹni, gbogbo ọ̀rọ̀ ìgbèkùn èyí tí ń gba orin sọnù nínú ayé ẹni, gbogbo ọ̀rọ̀ ìgbèkùn èyí tí ń sọ èèyàn di aláìmọ̀ṣe ènìyàn ní orúkọ Jésù lórí ayé yín lónìí, ó yá kó parẹ́. Àmín. Gbogbo iṣẹ́kíṣẹ́ èyí tí ayé fi lọ ayé rẹ lónìí, ànànàmàkú kàpẹ́rù ṣàyà. Gbogbo iṣẹ́kíṣẹ́ èyí tí ayé fi lọ ayé ọmọ rẹ lónìí, ní orúkọ Jésù, ó yá kó di asán. Àmín. Let every negative voice, let every negative word, mo ní Sátánì bá Ọlọ́run gbé, òun náà mọ̀ dáadáa, òun náà mọ̀ ohun tó Ọlọ́run máa ń lò, ó mọ̀ pé Ọlọ́run máa ń lo ọ̀rọ̀, òun náà lè náà fi ń lo ọ̀rọ̀. Ẹlòmíì ògèdè náà pèsè ayé ẹ̀, ẹlòmíì wọ́n á pe ògèdè sínú ayé ẹ̀, ẹlòmíì á pe ọ̀rọ̀ àfọ̀ṣẹ náà pè sínú ayé ẹ̀. Ìtí ayé ò lè gbó, tí ayé ò fi tí ò lè yóhùn padà pé bóun ṣe sọ bẹ́ẹ̀ ní kórí. Ẹlòmíì ìpín ẹlòmíì á sì gbà bẹ́ẹ̀, ìpín ẹlòmíì á tẹ́rí gbé, kò lè yóhùn padà. Agbára kan ló máa ń mú ayé ẹni yóhùn padà pé ó ti mọ kọ ilé lórúkọ Jésù, òun náà ni agbára Ọlọ́run. Ní orúkọ Jésù, gbogbo ọ̀rọ̀ tí ayé sọ, gbogbo ọ̀rọ̀ má yẹ̀wùn. Ní orúkọ Jésù, gbogbo ọ̀rọ̀ má yẹ̀wùn èyí tí ayé sọ sínú ayé ẹ̀. Èmi lu ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ, èyí tí ń ṣe Jésù, ọ̀rọ̀ agbára tí ń bẹnu orúkọ rẹ̀, pé ní orúkọ Jésù kí gbogbo ẹkú kó wọlẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó lòdì sí ayé ẹ̀ lónìí, ó yá kó parẹ́. Àmín. Gbogbo ọ̀rọ̀ tó ní òní rọ́mọ bí láyé, pé kó wá òní rí, pé inú ayé ìkọ́ pé òní bímọ, kò ń ṣe májẹ̀mú Ọlọ́run lélẹ́yìí. Olúwa ti sọ̀rọ̀ jáde, ìrì kàpá orí ṣáìdà kan tó bí ìwọ. Olúwa ti sọ̀rọ̀, ọ̀rọ̀ ti dúró títí lálá, pé kò sẹ́nikẹ́ni tó mọ òun èyí tí ó yà àgàn, pé kò sẹ́ni tó ké pe òun èyí tá yà àgàn, kò sẹ́ni tó tọ ilé òun wá èyí tó jókòó sínú ilé òun tí ó yà àgàn. Ọ̀rọ̀ agbára ti jáde, Olúwa ti fọhùn jáde lórí àwọn ohun tó ń pè ní àgàn, àgàn iṣẹ́, àgàn rọ́mọbí, àgàn mọ́ṣẹ́rẹ́, àrọ́wọ́yọ, àgàn ní gbogbo ẹ̀. Ní orúkọ Jésù, ọ̀rọ̀ ẹ̀ kó dópin lónìí. Àmín. Ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ, ní orúkọ Jésù, ó gbé ọ̀rọ̀ náà mì. Àmín. Ó yá gba ìtúsílẹ̀. Àmín. Gba ìtúsílẹ̀. Àmín. Gba ìtúsílẹ̀. Àmín. Gba ìtúsílẹ̀. Àmín.
máa ìtúsílẹ̀ àmín láti lọ ogun alẹ́ ní káyọ̀ padà nú ayé rẹ̀ àmín ẹnikẹ́ni tó bá béèrè fún ẹnikẹ́ni tó bá béèrè fún ẹ ní orúkọ Jésù kó tẹrígbé àmín ẹni tó bá lépa rẹ̀ fún ẹ ní orúkọ Jésù kó padà sọ́dọ̀ ẹ àmín ṣùgbọ́n ìlú sọ̀rọ̀ ó ní àrígiṣẹ́gi orí ara ẹ̀ la fi gbé ó ní ẹni tó gbẹ́ kòtò òun á jì ń bẹ̀ yìí ká faru sakalia ẹnikẹ́ni ètò lépa ohun tọ́lọ́run òfin fún ayé rẹ̀ ohun tí ọlọ́run tó ń lépa fún ọ ní orúkọ Jésù torí pé kò fi ti Ọlọ́run ṣe ó fi ìdájọ́ sí ọwọ́ ara rẹ̀ yìí ká power strike ta mo ní kí Ọlọ́run kó dá lẹ́jọ́ àmín kó dá ìwọ láre àmín ṣàmì dáadáa ẹnikẹ́ni ètí ń lépa ayé rẹ̀ ẹnikẹ́ni ètí ń béèrè fún ìṣubú ní orúkọ Jésù mo ní pé kò tó fi ti Ọlọ́run ṣe mo ní pé kò fi ti Ọlọ́run ṣe mo ní pé kò fi ti Ọlọ́run ṣe mo ní kí Ọlọ́run kó dá lẹ́jọ́ àmín mo ní kó dá ìwọ láre àmín ẹnikẹ́ni mo sọ lónìí kó tó dọjọ́ méje sísìn yìí àìrí màkàrí pọ́ọ̀rìsà yìí ni mo wọ́n dẹkú ṣàìtà torí pé ẹnikẹ́ni tí ń lé ọjọ́ lóhùn ò ní gbà torí òun kò fi ti Ọlọ́run ṣe kò fi ti Ọlọ́run ṣe kò fi Ọlọ́run sípò ara rẹ̀ yìí kò fi Ọlọ́run sípò rẹ̀ líkàtà nínú ayé rẹ̀ èyí àyè tó béèrè fún ìdájọ́ fún ọ ní orúkọ Jésù èyí tó béèrè fún ìjìyà lórí ayé ẹ mo ní kí Ọlọ́run kó dá lẹ́jọ́ àmín mo ní kí Olúwa kó dá ọ láre àmín ó yá kó orí tiẹ̀ ṣe àmín kó lẹ́rìí lá àmín gbogbo ẹni tẹ́ ń wọ́ ọmọ yí parapateya everyone believing God for the fruit of the womb Olúwa rántí Hánà Olúwa Bíbélì sọ pé Olúwa and God remember Sarah remember Hannah Olúwa sì rántí Elizabeth ó máa rántí wọn ni jẹ́ ká ẹni mo rántí ẹ lónìí kó rántí ẹ amen let God remember you kó rọmọ gbẹjọ kó Olúwa kó rántí ọ kó Olúwa kó rántí ẹ let God remember you kó rántí ọ̀rọ̀ rẹ̀ pé ó gbúdọ̀ yàgàn kó rántí ọ̀rọ̀ rẹ̀ pé ó gbúdọ̀ yàgàn kó Olúwa kó rántí ọ̀rọ̀ rẹ̀ pé ó gbúdọ̀ yàgàn. Oh, lika pa isaideka. Oh, le ma pa isaida. Ili ka le pa isaida. Oh, lika isaida. Mo pàṣẹ ní orúkọ Jésù. Àgàndó pẹ̀lú ayé. Àmín. Ìdádúró yẹn lórúkọ Jésù. Ó kó lójú ọ̀nà wájú rẹ lónìí. Ili pa isaida. Ili ka le pa isaida. Àgànkó nú ayé rẹ lónìí. Ili ka le pa isaida. Olúwa rántí oore rẹ nú ayé rẹ. Bẹ́ẹ̀ ni ó sì rí. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah praise be the Lord hallelujah ẹ ká fi sọ́kà pé one more prayer to go tonight and tomorrow morning I will try my best tomorrow morning but if you don't just praise God but I've tried to make light, but tomorrow morning. But tonight, that's why I will be here tonight, because tomorrow morning is 50-50. Praise the Lord. Praise the Lord. Let's see how it's gonna happen. And what else I want to say? I mentioned that the Lord said I should pray for somebody. It's not that I don't want to pray for the person. I want to pray, but I want every one of us to pray for that person. And my reason is that I don't want to. Let me just leave it. Let's just pray for the person. Ẹ ká gbàdúrà fẹ́ ni ẹ. Olúwa kó gbàdúrà fún. Ìṣẹ̀lẹ̀ bí kò má ṣe ṣẹlẹ̀ sí. Because Olúwa ẹni ẹ ó ti mo ti máa rẹ ni ẹ tẹ́lẹ̀ bọ̀ mi rí. Bẹ́ẹ̀ reason yẹn pé I don't want to call this person and I don't want kí lẹ̀ ń pè mí fún. Maybe that's the main purpose. That's the main thing. That I feel like not to do it because it's been a long time. So for me to pick up the call and say, and so that's why that's the purpose. But notwithstanding, you just obey. Eka orúkọ Jésù kí ọwọ́ Ọlọ́run kó kàn án. Gbogbo ìṣẹ̀lẹ̀ bí kó yí kò lórí rẹ̀. Ìdààmú kó má ṣe wọlé tọ̀lé rẹ̀ wá.
because mo hesitate mo ní kó fà mí àmì màá tún pàdé ẹ pàdé ẹ pé orúkọ kíbi má ṣe wọlé ẹ kíbi má ṣe tọ̀ wá kíbi kó jìnnà sí ẹni yìí kí ààbò Jésù kó dájú gbogbo alágbá tí ń lépa rẹ̀ lórúkọ Jésù kí gbogbo iṣẹ́ òkùnkùn kó bàjẹ́ ẹ bá mi gbàdúrà Ọlọ́run kó bà gbogbo iṣẹ́ òkùnkùn jẹ́ kí ọwọ́ Ọlọ́run kó kàn án kí àánú Ọlọ́run kó dájú fún ìwọ Ọlọ́run gbogbo ohun tí ọ̀tá ń lépa kó di asán lórí ara ẹni yìí o gbogbo ohun tí ọ̀tá ń lépa kó di asán lórí ẹni yìí o bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ Jésù kó Olúwa kó yẹ omi ẹ símọ́ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń wọ́ ọmọ agbára Ọlọ́run kó wọnú omi ẹ lọ bẹ́ẹ̀ bá ti mú kí ìyanu kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Let's just put in mind that the prayer continue tonight by 12:30 by God's grace, and also let's make sure you share it. Let's make sure you share this and be a blessing. And also, if you have on Instagram, you can also you can listen to the prayer also on Instagram. Aligbo Adua lórí Instagram. Don't have Instagram, so we are live on Instagram now. So you can, and also you can follow. I don't know how that Instagram. I don't know whether someone has to follow. I'm not into that Instagram thing, but it's okay. But it's available to use for the glory of God. That's okay. We use it for the glory. Anything available for the glory of God to be used for Him, we use it. Praise the Lord. Hallelujah. So if you're Instagram, you can follow on Instagram. I know the Lord Jehovah God will do great things for us. And also I encourage you to be a blessing and support. Let God minister to you to be a blessing to do this. I told you there's nothing free here. Praise the Lord. Yes. Be a blessed. God minister to you to be a blessing to support the work of God. And I know the Lord Jehovah God will do great things in our life. There's certain things we need to service. And the one is, I think one is due on the 22. Yes, that means the maintenance of this thing. It's optional to service it, but it's good. It's better. It's good to do that. So that's why I say there's nothing free. So there's nothing free here, and the Lord Jehovah God will do great things for you in Jesus' name. Mo gbàdúrà lórúkọ Jésù ọ̀run kó ṣìyanu ayé kó gbọ́ Ọlọ́run kó farahàn. Ẹwọ Ọlọ́run kó bú jáde ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò, and those that are doing it, let Jehovah God bless you and favor you. Let great things happen for you in the name of Jesus. I pray the blessing of God will be for your portion in the name of Jesus. So shall it be. In Jesus' name we pray. Amen. 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 Olúwa yóò yà ọ́ lẹ́nu. The Lord will surprise you. Olúwa yóò yà iṣẹ́ rẹ lẹ́nu. Olúwa yóò yà ọ̀nà rẹ lẹ́nu. Olúwa yóò yà ọmọ rẹ lẹ́nu. Ní gbogbo ọ̀nà wàá rí ìyanu. A ó sì pè ọ́ lẹ́nu ìyanu ní orúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. God bless you. See you at 12:30 tonight. God bless you. Bye bye. Thank you.